Ìlú Ejìnrìn ní ìlú Èkó ni ìlú tí ẹ̀ ń wò yìí o. Ìlú yìí ni ibi tí àwọn òyìnbó aláwọ̀ funfun ti ṣe òwò ẹrú, eléyìí tí gbogbo wa mọ̀ sí slave trade. Ṣùgbọ́n kí a tó gbọ́ ìtàn ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa ọjà Ejìnrìn, ẹ jẹ́ kí a sọ bí wọ́n ṣe tẹ ìlú Ejìnrìn dó. Ìtàn fi yé wa wípé ọdẹ ni ó tẹ ìlú Ejìnrìn dó. Orúkọ ọdẹ yìí a máa jẹ́ Lọ́fì. Iṣẹ́ ọdẹ sì ni wọ́n ṣe láti Ilé Ifẹ̀ títí dé ìlú Ejìnrìn. Ìtàn kan fìdí ẹ̀ múlẹ̀ wípé ìlú Ejìnrìn jẹ́ ìlú Ejìnrìn nítorí pé ewé Ejìnrìn pọ̀ dáadáa ní ibẹ̀. Ìlú Ejìnrìn jẹ́ ìlú kan tí ó jẹ́ wípé kò sí bí a ṣe fẹ́ pa ìtàn bí àwọn òyìnbó aláwọ̀ funfun ṣe kó àwọn èèyàn dúdú lẹ́rú tí a kò ní mú ẹnu bà. Ẹ ó máa ní àǹfààní láti rí ọjà Ejìnrìn yìí àti ibùdókọ̀ ojú omi tí wọ́n ti ń ṣe òwò ẹrú ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Kí a tó tẹnubọ ọ̀rọ̀ nípa ipa tí ìlú Ejìnrìn kó nínú òwò ṣíṣe lórílẹ̀-èdè Nàìjíríà àti ipa tí ó kó nípa òwò ẹrú ní ìlú Nàìjíríà, pàápàá jùlọ ní ilẹ̀ Ìjẹ̀bú, ẹ jẹ́ kí a sọ díẹ̀ nípa ìdí tí àwọn oníṣòwò ayé ọjọ́un ṣe kúndùn láti máa lọ sí ọjà Ejìnrìn. Ìdí àkọ́kọ́ ni wípé àwọn oníṣòwò kò nílò láti máa wá òǹrajà, eléyìí tí àwọn òyìnbó ń pè ní kọ́sítọ́mà. Wọn kò nílò láti máa wá òǹrajà nítorí pé ogunlọ́gọ̀ àwọn òǹrajà ti wà ní ọjà Ejìnrìn tí wọ́n fẹ́ ra nǹkan oko wọn. Ìdí ẹlẹ́ẹ̀kejì ni wípé ọjà Ejìnrìn fi àǹfààní sílẹ̀ láti ra nǹkan òkè òkun láì jẹ́ wípé àwọn èèyàn lọ sí ìlú Èkó. Eléyìí tí ó já sí wípé àwọn oníṣòwò láti ìlú Èkó àti àwọn oníṣòwò láti ìlú kéréje-kéréje bí Ìjẹ̀bú ní àǹfààní láti jẹ. Àwọn oníṣòwò a máa wá láti Ilé Ifẹ̀, Gbọ̀ngán, Iléṣà, Ọ̀yọ́, Ìbàdàn, Adó Èkìtì àti Ọ̀wọ̀ láti wá ṣe òwò ní ọjà Ejìnrìn. Àwọn oníṣòwò pọ̀ jaburata ní ọjà Ejìnrìn débi wípé àwọn òyìnbó aláwọ̀ funfun dá ọjà mìíràn sílẹ̀ ní Tọ́kìn ní ọdún 1898 láti lè mú kí títà rírà máa lọ ní ìrọwọ́rọsẹ̀. Ní ọdún 1892, àwọn òyìnbó aláwọ̀ funfun gbé ìgbésẹ̀ láti fi òpin sí òwò ẹrú ṣíṣe. Nípa èyí, wọ́n kó àwọn ọmọ ogun tí ó jẹ́ aláwọ̀ funfun àti àwọn Haúsá lọ sí Ìjẹ̀bú Òde láti lè rí wípé òwò ẹrú ṣíṣe dópin àti láti rí i dájú wípé káràkátà lọ ní ìrọwọ́ ìrọsẹ̀. Kò pẹ́ kò jìnnà, àwọn òyìnbó yìí bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀nà láti mú ìrọ̀rùn bá ètò ọjà ajé. Lára àwọn ọ̀nà tí wọ́n ṣe ni Ìjẹ̀bú Òde sí ìlú Ejìnrìn, Ìjẹ̀bú Òde sí ìlú Ẹ̀pẹ́, Ìjẹ̀bú Òde sí Ìjẹ̀bú Igbó, Ìjẹ̀bú Òde sí ìlú Ìbàdàn. Ibi tí ẹ̀ ń wò yìí ni ibùdókọ̀ ọkọ̀ ojú omi ní ọjà Ejìnrìn, níbi tí wọ́n ti ń ta àwọn èèyàn dúdú sí òkè òkun gẹ́gẹ́ bí òwò ẹrú. Ní báyìí, ẹ jẹ́ kí a tẹnubọ ọ̀rọ̀ nípa bí ọjà Ejìnrìn ṣe di bí ó ṣe dà ní òní, tí ó fi jẹ́ wípé kò sí káràkátà kan pàtó tí ó ń lọ ní ọjà Ejìnrìn tí wọ́n bá ná ọjà yìí. Ìtàn kan fi yé wa wípé ọjà Ejìnrìn bẹ̀rẹ̀ sí ní tú nígbà tí ìjọba gbẹ́sẹ̀ lé kíkó ọjà wọlé láti òkè òkun. Ìtàn kan fi yé wa wípé àwọn onílẹ̀ ni wọ́n fà á tí ọjà Ejìnrìn fi tú. Eléyìí ló fà á tí àwọn ará Ejìnrìn fi gbé ẹbọ fún àwọn onílẹ̀ láti fi bẹ̀ wọ́n kí wọ́n jẹ́ kí ọjà Ejìnrìn bẹ̀rẹ̀ sí ní máa gbòòrò sí bí ó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ní òtítọ́, àwọn ìdí yìí lè jẹ́ lára àwọn ìdí tí ọjà Ejìnrìn fi tú, àmọ́ àwọn onímọ̀ nípa ìtàn sọ wípé ọjà Ejìnrìn tú látàrí wípé ìjọba ṣe ọ̀nà gerege láti ìlú Èkó sí ìlú Ìkòròdú ní ọdún 1953. Ọ̀nà yìí ni ó já mọ́ Ṣàgámù, Ìjẹ̀bú Òde àti ìlú Ìbàdàn.
Ìtàn fi yé wa wípé ìdí pàtàkì tí ìjọba fi ṣe ọ̀nà yìí ni wípé àwọn oníṣòwò kò lè fi ẹ̀dọ̀ sórí òróró nígbà tí wọ́n bá ń lọ ìrìn àjò láti orí omi. Ṣíṣe àti píparí ọ̀nà Èkó sí Ìkòròdú yìí túmọ̀ sí wípé àwọn oníṣòwò lè máa kó èrò oko wọn gba ojú pópó láì ní ìdí kan pàtàkì tí wọ́n fi gbé gba orí omi níbi tí ìbẹ̀rùbojo yóò ti bò wọ́n, àti wípé ó yára láti kó èrè oko gba ojú pópó ju ojú omi lọ. Ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé kan ṣẹlẹ̀ ní ọdún 1942. Ọkọ̀ ojú omi kan tí ó kérò 200 láti Ìkòròdú sí ìlú Èkó ṣe alábàápàdé ìjàmbá kan ní ojú omi, eléyìí tí ó mú kí èrò tí ó lé ní 100 pàdánù ẹ̀mí wọn. Ìṣẹ̀lẹ̀ àjálù yìí fi hàn gbangba wípé ojú pópó dára ju ojú omi lọ. Eléyìí ni ó mú kí èrò dínkù ní Ọjà Ejinrin tí ó fi di pé wọ́n fi gbàgbé rẹ̀ di òní. Ọjọ́ Ọjà Ejinrin ni ẹ̀ ń wò yìí. Ẹ ó ti ṣe àkíyèsí wípé kò fi bẹ́ẹ̀ sí èrò nínú ọjà yìí. Kódà àwọn díẹ̀ tí wọ́n wá wọn kò rí èèyàn bá wọn ra ọjà wọn. So eléyìí nǹkan ẹ má bínú sọ eléyìí àwọn ìbò yẹn ló kọ́ èdè lọ. àwọn náà ló kọ́ ń gbà yẹn lọ àwọn ọ́fíìsì wọn nǹkan gbogbo nìyẹn kí ní pákẹ́tì yẹn bù kí ní wà ń bẹ̀rẹ̀ àpà post office the best gbogbo the whole ó wà níwájú lọ́hùn yẹn after junction yìí ẹ máa rí post office yẹn ń bẹ̀ wọ́n tún rí lẹ́fẹ̀tì àpà báyìí sí ni wọ́n tún ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí the best nìyẹn. Ilé epo tó wà ní gbogbo environment tẹ́lẹ̀tẹ́lẹ̀ the best náà ló wà níbẹ̀ yẹn tí ẹ̀pẹ́ ò bá dé bí ń gbà yẹn lọ́wọ́ lè repo ó wọ́n dà yín. yíba ṣe kí níjọ ẹ̀pẹ́ lọ ń gbà yẹn. tí ẹ̀pẹ́ ò bá dé gbàpọ̀ wọn lè rẹran ọdún. Today's fire nǹkan tí mo ń sọ fún mi ń sọ lé nìyẹn bẹ́ẹ̀ dọ́dọ̀ ilé jìnnì sí nǹkan tí wọ́n máa sọ fún wọn àlàyé yẹn lọ́wọ́. mo ti dọ́dọ̀ wọn ò sí àrántí. wọ́n sí láàrín wọ́n lọ sí marina wọ́n la ṣe kíní kan ní marina lánàá pẹ̀lú àwọn olóyè wọ́n ẹ̀jẹ̀ ń dé. mo ti dọ́dọ̀ wọn wọ́n ní kábíyèsí ò ti dé mo rí kábíyèsí mo rí olóyè afúyẹ́ ló máa nígbà tí mo yẹn sọ fóbìnrin yẹn sìn pé afúyẹ́ ti dé nígbà tó dé wọ́n gbọ́dọ̀ mi kọjá níbi tí mo wà ń bẹ̀ ní junction lọ́kì mi